Ẹ kúlé là ń káralé, ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà yín lólùfẹ́ wa ẹ mà kújọ́ mẹ́ta, ẹ kú bójú ọjọ́ ṣorí ṣe dáadáa là bá yín. Àwa mọ̀ wípé dáadáa ni a máa bá ẹ̀yin tiwa. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣúráyé pẹ̀lú Ògo Oréńté àti bàbá àlùbáríkà Wẹ̀bìdànù ní ìlú Ìgbódù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé orí ètò yìí àwọn ọ̀rọ̀ tó jẹ́ tí àti ojú ń gbèsè ni a máa ń gbé wá fún yín. Ẹmúkàlẹ̀ owó, ẹmúkàlẹ̀ ọmọ, ẹmúkàlẹ̀ àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Bàbá àlùbáríkà Wẹ̀bìdànù nínú Ìgbódù ní kò dó ọ̀gá ẹ̀lùkùmẹ̀dẹ́ wọ́n wà ní ìkàlẹ̀ láti ṣe kíni láti gbé wa débẹ̀ ká lo àṣà wa àṣà bó ṣe ń lọ láti yànnà náà fún wa pẹ̀lú bàbá yèyé oge àpò àti ìlú àwẹ̀. àdúrà wa gbà o, a rí àánú gbà o, a rí àánú lò ó, a ní rí bínú Ọlọ́run á dúró tì wá o ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ní gbogbo àkókò Ọlọ́run ó dúró tì wá. Àmín. Àṣàmí àgbétọ̀ àmímì. Bàbá lénìí lórí ètò ọ̀rọ̀ ọmọkùnrin là máa fẹ́ sọ. Bí ẹ ṣe máa ń sọ ẹ ní ọkùnrin tó bá lówó ó gbọ́dọ̀ ṣe déédéé. Bẹ́ẹ̀ni tọkùnrin bá lówó bí ó bá ṣe déédéé owó ẹ̀ ò wúlò. Bẹ́ẹ̀ni kí ni ó ń fa àìṣedéédéé fún ọmọkùnrin tàbí ẹlòmíì á ti máa ṣe déédéé á ti bí kìíní á ti bí kejì á jẹ́ wá dáàrin méjì àmúnàlò wọ́n á máa sọ pé ṣé bí ẹnì náà ló fẹ́ lágbájá ló bí kìíní kí ló wá ṣe. Ṣe rí èèwọ̀ jíjẹ máa ń fà á o. Torí téèyàn bá ń jẹ èèwọ̀ ara ò ní gbé bí ara ọfà máa ń fà á o. Torí ẹni ó bá ní ọ̀tọ̀ ní jẹ̀díjẹ̀dí ọ̀tọ̀ ní yọ̀díyọ̀dí téèyàn bá ní jẹ̀díjẹ̀dí tó bá ti di nǹkan sí i lára kò ní lè ṣe déédéé o. Téèyàn bá ní yọ̀díyọ̀dí ẹni ìdí ẹ̀ bá ń yọ bàbá àṣàlẹ̀ ò ní gbé o. Òun náà máa ń fà á o. Téèyàn bá ní tọ̀ ṣúgà tó jẹ́ pé gbogbo ìgbà ní lọ ń tọ̀ iṣan ara ní ń tọ̀ kò ní jẹ́ kó lè ṣe déédéé. Sórí àlàáfíà ní jẹ́ kéèyàn ó pé o. Ó rí i pé a máa ń fi ètò ẹṣin a máa ń fi kí àgbo tá a bá fi kí àgbo téèyàn bá mú tágbàlagbà bá mú ẹsẹ̀ ò ní dùn apá ò ní dùn yàn ẹṣin máa ń jára ẹ̀ gbigidi ní to get ẹṣin lágbára gan o. Ọlọ́run dá ẹṣin o kẹ́sìn ẹ̀mí ó tó bọ́ wọn ló yí lẹ́mìí bí ẹṣin kò sí téèyàn lò ní nǹkan ara ẹṣin fi ṣèwòsàn ara tára yẹn ò ní gbé o. Ètò ẹṣin téèyàn bá rí wọn a fi ṣàgbo lórí gbogbo àìsàn ara ni o. Àìsàn ni ò ń jẹ́ kára ó gbé. Sọ wá rí ọkùnrin tó bá níyàwó ńlé tí ò bá lè ṣe ó ti kú àlàfo ayé àtọ̀run ló wà. Kọ́kùnrin ó máa rí kíyàwó kó máa rìn lọ kó máa rìn bọ̀ kó jọ sùn sórí bẹ́ẹ̀dì kó dẹ̀ má lè ṣe nǹkan kan òun ti kú sára o. Òun ti kú sára ọgbẹ́ ọkàn tí pààyàn ni kò wá sí nǹkan kan. Èyí ṣàdédé gbé ẹ́ńjìnì sí mọ́tò láì ṣe dẹ́ǹtì ẹ̀ ká wo pé bọ́dì ọkọ̀ ti bàjẹ́ wọ́n á kọ́kọ́ ṣe pánọ́bìtà nínú pánọ́bìtà tí wọ́n ń ṣe nínú ara ó ní pé kí tọ̀ ṣúgà má mú yàn kéèyàn má ní hypertension kéèyàn má ní ìtọ̀ ṣúgà kéèyàn má ní ẹ̀jẹ̀ ríru àyà jíjá tí gbogbo kéèyàn má ní jẹ̀díjẹ̀dí kéèyàn má ní yọ̀díyọ̀dí tí gbogbo àìsàn yẹn bá ti kúrò ẹ́ńjìnì gbígbé sí gangan ní ogun bàbá àṣàlẹ̀ tí wọ́n ń gbé sọ́kọ̀ tẹ́ bá ti wá gbé sí kẹ́sítáàtì ló kù o kò síbi tẹ́ pè tí ò ní dáhùn o. Ṣùgbọ́n ẹni tí ó jí láàárọ̀ bàbá àṣàlẹ̀ ò gbé ò kákún ọmọ níyàwó rẹ̀ ò kúndùn rẹ̀ obìnrin tí ó bá kúndùn rẹ̀ kì í ṣobìnrin o. Ó pẹ̀lú nǹkan tí jẹ́ kẹ́mi ọkùnrin gan ó gùn láyé
kẹjọ ṣeré kẹjọ ṣàwàdà kẹ gbádùn ara yín enjoy rẹ̀. Kí ni mo wí? enjoy rẹ̀. Ẹ wí. Nǹkan tẹ́ sọ ni mò ń sọ yẹn. Kí ni mo wí? Ẹ ní enjoy rẹ̀. Enjoy rẹ̀. Tí o bá gbé oúnjẹ kalẹ̀ kó o dáná kó o lówó kó o ṣe, o gbọ́dọ̀ lè tẹ́yàwó rẹ lọ́rùn kó má bàa wò ta. Torí Ọlọ́run ló kọ àìsàn ṣìkẹ̀dẹ̀rẹ́ tó bá wà lára èèyàn ò ní lè ṣe. Ẹ kàn wá máa kúrò pé obìnrin yẹn lè kanra. Mo róbìnrin kan wọ́n bá sọ wọ́n wá ń kọ́ ládùúgbò ẹni yẹn wá ní jẹ́ fìyà jẹ ọ́ púpọ̀ wọ́n wá fún lówó mọ́tò. Obìnrin bá lọ́jà bá nígbà tó ń dọ́jà òun ò rí mọ́tò ìlú àwọn ọba rẹ̀ fọ́ ọ̀rẹ́ ẹ̀gúsí ọba ara gbogbo ẹ̀ wálé ní bá ń ṣe bẹ̀ ọkọ̀ bá tó dé wá ṣe ń bọ̀ wá lẹ sọ pé kí ni ó ní mo lẹ́mọ̀ má lè jà ara yín níjà ẹ má lọ bì kankan wọ síbẹ̀ tó dáa fún wọn ń ṣe bọ́ apẹ́ ó ní etí ṣe ń ṣe fóun òun ò lè rírú ẹ̀kọ́ ọkùnrin míì kó ṣe mo ní gbogbo nǹkan kọ́ níjà yọmọ ní tí ọmọ ṣe ó ní gbọ́dọ̀ Ràṣídì bá gbàyàn mú tí ó bá bọ́ sọ́wọ́ bínú wọn tí ó bá bínú bá lọlẹ̀ tó bá gbàyàn mú lórí ẹ̀kíní lórí ẹ̀kejì tó bá dorí ẹ̀kẹta ẹ máa bẹ bọ̀dá Ràṣídì ní ẹ ṣògbàgbé pẹ́ bínú mo ní èyí náà tó ọmọ lọ èyí náà tó ọmọ lọ ó ní tó bẹ dorí ẹ̀kẹta ìjọba wa wù wọ́n ṣe mẹ́rin wọ́n ṣe márùn èyí náà tó kóbìnrin ọmọ lọ gbogbo àǹkàrà ṣe bí yóò sì ní mú yàn kàrà tọkùnrin bá ti ṣe fàájì tán láàrin ijọ́ mẹ́ta kò ní jà inú rẹ̀ ọmọ dùn ni Ọlọ́run dákun torí Ọlọ́run mọ́ gba àlàáfíà ṣẹwárí tí máa ń fa ìjà wà lọ́tọ̀ lóòótọ́ o wọ́n máa ń dẹ èṣù sí tọkọ àtìyàwó kò yẹ kí ọkọ àtìyàwó kán jọ máa ṣeré ipá bíi bàbá ṣùgbọ́n àtòtòlò níbi téèyàn bá ti ń jọ ń ṣeré ipá púpọ̀ níjọ́ ìbínú ọba wáyé ẹ̀ní mọ̀ a máa fàjà ọkọ àtìyàwó kò nídìí kéèyàn má ṣeré bọ̀tí ẹjẹ máa jẹ́ kó jẹ́ pé kó máa wà ní wọ̀ntúnwọ̀nsì kẹ́ máa máa yẹ òdodo ọ̀rọ̀ kẹ́ máa máa yẹ ìgbà tí ò sòdodo ọ̀rọ̀ kẹ́ sì já máa fi pé pípọ́n rẹ nílé níbi pípé kọ́mọ ẹni ó bá pípé ayọ̀ kẹ́ máa pè dádì mi wá bàbá lé wá àfáà lé wá ọ̀gá lé wá àwọn bàbá jọ àwọn ìyá jọ wọn máa pọ̀kọ wálé wọn láwọn dádì lé wá àwọn dádì wa àwọn dádì wa níṣe bébì ẹjọ́ bébì pẹ̀lú bébì ọba jà wọ́n jà tẹ̀yányán ni ọkọ rẹ̀ ní bébì àwọn dèdèrìn méjì kéèyàn mọ̀mọ́ di bàbá ṣùgbọ́n kọ́mí ò ní kọ́ mọ̀ ṣeré o pọ̀tì èèyàn sọ̀rọ̀ ẹ̀ di dèdèrìn nínú ilé méjì èèyàn fi àyè jálẹ̀ fààyè rélẹ̀ kẹjọ ṣe tí nǹkan kan máa ń ṣe ìyá ọkọ kẹwọ́ wá ṣe téèyàn bá lè fi àmú àgbo gidi tó gbẹ àgbo gidi ní jẹ́ kéèyàn onítọ̀ ṣúgà àgbo ni ò ń jẹ́ kéèyàn ní hypertension àgbo ni ò ń jẹ́ kéèyàn ní diabetes àgbo ni ò ń jẹ́ kéèyàn ní yọ̀díyọ̀dí àgbo ni ò ń jẹ́ kéèyàn ní jẹ̀díjẹ̀dí àgbo ní jẹ́ kí bàbá àṣàlẹ̀ ó gbé dáadáa níjọ́ tí àwọn bá kú nìran díẹ̀ kú ìran ìdí alábàáhùn pẹ̀lú àìdán tọ̀rọ̀ wọn á fi ṣàgbo ó ní bí wọ́n ṣe ṣe mọ́ra wọn tí bàbá àṣàlẹ̀ ó gbé dọjọ́ alẹ́ bọ̀tí obìnrin tó bá wà nínú ilé tóbìnrin bá ní yèyé oge o tóbìnrin bá lóhun ọlọ́mọ léhun kúrò nídìí ẹrù rẹ̀ ẹrù mélòó ló ní. bóyá àwọn ọmọ. bóyá ni. bóyá àwọn ọmọ ẹ bàbá. lẹ́yìn ọmọ ńkọ́. kò fẹ́ kúrò ní ọkọ ẹ̀ ni. kí ni ẹrù rẹ̀. èmi wàá mọ̀ yẹn o. kí obìnrin máa ń sọ pé ọlọ́mọ lé mi ọlọ́run ní lé mi kúrò di ẹrù mi yìí ọlọ́run ní lé mi kúrò di ẹrù mi. bóyá báàgì tó gbé wá láti lè wọ. báàgì rẹ̀ lẹ́rù ó ń yẹ̀yẹ́ ni ẹ máa mọ̀ wá lábòsí ni ọ̀mẹ́rù obìnrin
kí lẹ ru obìnrin mi ń bàbá jọ́ rẹ̀ tọ̀ kí ni onímọ̀ wí mi ń jọ́ rẹ̀. tóbìnrin bá ń gbádùn mi ń jọ́ rẹ̀ ọmọ yìí obìnrin tí ó lọ fọmọ sí ibòmíì tí ó lọ mọ ń kàwé ń bẹ̀ tí ó mọ̀ lọ́jọ́ mọ̀ sí ṣùgbọ́n tóbìnrin bá ní ọlọ́mọ lé mi kó di ẹrù mi o ọlọ́mọ lé ń gbádùn bàbá ń lé ní mọ́jà tanra wa ẹ jẹ́ ká wá kálàáfíà ara pé kò dí ẹ̀sìn lọ́wọ́ kò dírun lọ́wọ́ kò dí ṣọ́ọ̀ṣì lọ́wọ́ kò dí àgọ́ ara wa lọ́wọ́ ẹ jẹ́ ká wá láàfíà ara ká gbádùn ara wa kí bàbá ó gbádùn ọmọ bàbá àwọn bàbá ọgọ́ta ọdún 110 ọgọ́ta ọdún tí wọ́n ń súnmọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe àwọn bàbá ìyá wọn wọ́n ń fa ńgbà tó jẹ́ pé ìyá ti súnmọ́ bàbá rí wọn wá ní kó máa gbóúnjẹ lọ fún bàbá lé bàbá nìkan ní ó kù lé àwọn ọmọ ti wà lẹ́kọ̀ọ́ kí ni ó ti ṣe bàbá dẹ̀ mú àgbo ṣe ara ń gbé bí gbígbé ọmọ gbálẹ̀ yọ ọmọ ṣe bàbá ìyàwó ọmọ mọ́ra àná mọ̀ mí jọ́ rẹ̀ ìyẹn dàgbà o àìsàn ní ìjẹ́ kéèyàn ó lè ṣe o ẹ jẹ́ ká wá lórí nǹkan àìsàn kéèyàn ó ní yìí jẹ́ kálàáfíà wà ní táìsàn ọ̀bá ṣèyàn lágọ̀ọ́ ara ẹ̀mí gan ogún ó dijọ́ mẹ́jọ Yèyé Oge. ọ̀rọ̀ ńlá ọ̀nà ẹ̀yin ọkùnrin ọ̀nà ìtọ́jú ara yín nítorí wọn ní táìsàn bá ti wà láàárọ̀ àgọ́ ara kò sí bí ẹ̀mí ṣe fẹ́ gùn gbogbo àwọn nǹkan tó lè fa ìṣedéédé òun ni bàbá àlùbáríkà ti kalẹ̀ yẹn ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ kàn sí wọn ibi tẹ́ bá ti ń bọ̀ Èdèkòdú Gàrí bẹ́ẹ̀ lẹ́yìn ìyàwó náà ẹ fẹ́ wá béèrè fún ọkọ yín Èdèkòdú Gàrí wọ́n ti lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Gbólú junction ti rí sáńbọ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ire o ó dàbọ̀.